A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti jẹ́ ọ̀kan nínú àwọn ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023, Alhaji Atiku Abubakar òun mà ló ti bu ẹnu àtẹ́ lu ìròyìn kan èyí tó jáde nínú ọ̀sẹ̀ yìí wípé ó ṣeé ṣe kóun jọ̀wọ́ agbára láti díje dupò ààrẹ fún ẹnikẹ́ni yòówù, pàápàá jù tó bá jẹ́ ọ̀dọ́langba èyí tó bá jáwé olúborí nínú ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú ADC. Wàyí o, Atiku Abubakar ní ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ tó jẹ́ ayédèrú ìròyìn ni, wípé òun kọ́ lòun sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ, ó ní àgbà ló tó rò ó lọ, ọba ló tó eyín erin fọ́ o. Ó ní bí ọmọdé bá débi ẹ̀rù ó ṣe ṣe kẹ́rù ó bà á. Nípa ìdí èyí, ohun tí àgbà rí lórí ìjókòó bọ́mọdé gorí ìrókò bó gorí àjà ó ṣe ṣe kó má lè rí i. Ó ní ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 òun ti ká lára òun ṣì ní lọ́kàn láti jáde dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú èyí tí òun wà, tó sì dá òun lójú wípé òun yóò já ewé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027. Atiku Abubakar wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àti gbogbo ọmọ Nàìjíríà tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ láti dákundábọ̀ kí wọ́n máa ṣe àgbéyẹ̀wò àtúngbọ́ àwọn ìròyìn èyí tó bá ń jáde, pàápàá jù lórí ayélujára, èyí tó ṣe àpèjúwe àwọn oníròyìn tí máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kan lórí ayélujára gẹ́gẹ́ bí elébi, àwọn arápámáṣiṣẹ́ tó jẹ́ wípé wọ́n ń wá ohun tó dáa láti fi tiwọn kí wọ́n fi bàjẹ́ ni, tí wọn ò bìkítà kí wọ́n má fi aṣọ iyì ẹni ẹlẹ́ni yí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ erùpẹ̀ rọ̀fọ̀. Ó wá ní àwọn ènìyàn pátápátá o, pàápàá jù gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ́ òun láti jáde dupò ààrẹ, torí wípé ìgbàgbọ́ wọn nínú òun ni wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò bọ́ kúrò lọ́wọ́ àjàgà ebi ọ̀wọ́n gógó jíjẹ àti mímu èyí tí ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ APC tí wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà sí. Nípa ìdí èyí, Atiku Abubakar ni òun ò sọ wípé òun yóò gbé ipò ààrẹ fún ẹnikẹ́ni yòówù nínú ẹgbẹ́ òṣèlú ADC, bí kò ṣe wípé tìkálára òun yóò jáde láti dupò ààrẹ lọ́dún 2027. Ọ̀kan nínú àwọn ọmọ oyè tó dupò gómìnà lọ́dún 2023 ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí, eyín ọ̀gbẹ́ni Abdulazeez Adédìran tí gbogbo èèyàn mọ̀ sí Jandor, òun mà ló ti ju ọ̀rọ̀ kàbìtì ńlá kan sílẹ̀ báyìí wípé digbí bí òkè Olúmọ lòun wà lẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu láti dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Bákan náà ni Jandor fi kún, ó ní yóò dà bí ìgbà tí ènìyàn fi ẹ̀kọ́ jẹ mọ́ínmọ́ín ni, bí ìgbà tí ọmọdé tó mú funfun tinú ẹyin adìyẹ tó fi sẹ́nu tí ó kàn tú sí lẹ́nu púkẹ́ láìsí wàhálà. Ó ní bí ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe já ewé olúborí sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 rèé o. Gẹ́gẹ́ bí Jandor bó ti sọ, ó ní àfi ẹni tí ò bá kí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni ò ní rí àwọn iṣẹ́ ribiribi, àwọn àkọ́tún iṣẹ́ tó fi mọ́ àwọn dáadáa èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó ti gbé ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà látọdún 2023, èyí tó ti gbà idà ìṣàkóso agbára gẹ́gẹ́ bí ààrẹ lọ́wọ́ olóògbé tí ṣe ààrẹ àná Muhammadu Buhari o. Ó ní bá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní máa kà á lára àwọn àṣeyọrí Tinubu,
ó ní ilẹ̀ ó ṣú ilẹ̀ ó sì mọ́, ó lámọ́ ó dá òun lójú wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ń fẹ́ ohun tó dáa, wọ́n sì ṣetán láti dìbò fún ohun tó dáa o. Nípa ìdí èyí, ó ní ìjà ewé olúborí ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027 ìrọ̀rùn ni ó bá dé láìsí wàhálà kankan, nítorí àwọn tí wọ́n fẹ́ jọta kàngbọ̀n yìí gbogbo wọn pátá o ni wọn kójú òṣùwọ̀n, tí wọn tó gbangba sùn lọ́yẹ́, wọn ò sì ní nǹkan àmúyangàn èyí tí wọ́n lè fi kágbá, tí wọ́n fi lè figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bí Jandor bó ti sọ, tó ló sì dáhùn lójú pé Tinubu ni yóò jáwé olúborí lọ́dún 2027. Pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ṣe ń gbáradì fún ìpàdé àpérò gbogbogbò tí ó wáyé nínú oṣù kọkànlá ọdún yìí nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ wípé gbogbo ìgbáradì ló ti ń lọ lábẹ́ báyìí láti rí dájú wípé ìpàdé àpérò gbogbogbò náà yóò wáyé ó sì lọ ní ìrọwọ́rọsẹ̀, ìrọ̀rùn, àlàáfíà, láìsí kọlùńkọ̀họ tàbí gbọ́nmisomi òtó nínú o. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ti sọ, ó ní àwọn àgbààgbà ẹgbẹ́ náà kálukú wọn ni wọ́n ti jọ ń jókòó yí tábìlì pò láti wo ọ̀nà tí wọn yóò gbà, ọgbọ́n ìmọ̀ tí wọn yóò lò láti lè fi gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Ó ní ṣùgbọ́n síwájú àsìkò yìí, ìpàdé àpérò gbogbogbò náà níbi tí wọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun tí wọn yóò sì gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọn ń gbé yẹ̀wò, èyí tí ó wáyé nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kọkànlá láàrin ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà yìí, èyí tó jẹ́ pé àwọn ipò ààyè tó ń lọ bíi 19 ni wọ́n fẹ́ yan àwọn olóyè tuntun sí láti bẹ̀rẹ̀ sí ní máa tukọ̀ ẹgbẹ́ òṣèlú náà. Ṣèyí Mákindé ní ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo èyí tó dúró tán tí ò fararọ ẹnikẹ́ni, tí ẹnikẹ́ni ò sì fararọ, bí kò ṣe wípé ibi tí wọ́n ń lọ òun ni wọ́n gbájúmọ́ o. Ó wá rọ gbogbo ẹgbẹ́ òṣèlú PDP náà láti dákúndábọ̀ kí wọ́n fi ọwọ́ wọ́nú fi yèdénù, kí oníkálukú wọn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ fún ìlọsíwájú ẹgbẹ́ náà, ìdàgbàsókè ẹgbẹ́ ọ̀hún, kí wọ́n lè ní àkọọ́lẹ̀ àṣeyọrí èyí tó yanrantí nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé bó ti sọ ìpinnu àti àlàkalẹ̀ ètò èyí tó wà fún ìpàdé àpérò gbogbogbò ti ẹgbẹ́ òṣèlú PDP tí ó wáyé nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kọkànlá ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Látàrí ìṣẹ̀lẹ̀ jàǹbá èyí tó bani lọ́kàn jẹ́ jọjọ èyí tó wáyé ní ìpínlẹ̀ Kwara ní agbègbè Òkè Ọdẹ, níbi tí àwọn jàǹdùkú agbébọnrìn tí wọ́n ti ṣekú pa àwọn ènìyàn tó ń lọ bíi 15 tó fi mọ́ àwọn ọdẹ ìlú àti ọdẹ àdúgbò, tí wọ́n sì jí ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n jí wọn kó wọ inú igbó Rúmalẹ̀ lọ o. Wàyí o, Yorùbá bọ̀ wọ́n ní àtòkèrè báyìí lolójú jíjìn tí máa ń mú ẹkún rẹ̀ sùn, igi gogoro má gúnmi lójú àti òkèrè ńlá tí wò bọ̀ o. Adíá fún tí wọ́n jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo lápá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà, tí àwọn náà ti sún ṣòkòtò wọn tí wọ́n ti tún so báyìí, tí wọ́n sì ti múra digbí sílẹ̀ láti dènà irúfẹ́ àwọn jàǹbá búburú yìí kó má wọ àwọn apá gúúsù ìwọ̀ oòrùn mọ́. Àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ètò tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ilẹ̀ yìí, àwọn àgbààgbà lẹ́ka ètò ààbò gbogbo lápá gúúsù ìwọ̀ oòrùn bíi ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó, gbogbo wọn pátá o ni wọ́n ti gbáradì tí wọ́n sì ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo káàkiri gbogbo àwọn ẹnu ibodè ibi tí apá gúúsù ìwọ̀ oòrùn tó ti pààlà pẹ̀lú àwọn apá òkè ọya lọ́hùn-ún àti àwọn orílẹ̀-èdè tó jẹ́ ilẹ̀ adúláwọ̀ tó pẹ́ ọwọ́ mọ́ àwọn apá gúúsù ìwọ̀ oòrùn, ni wọ́n ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sí láti máa ṣọ́ kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí, àwọn jàǹdùkú tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara yìí kó má bàa tún ṣẹlẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa, gẹ́gẹ́ bí ìgbáradì àti ìpinnu wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní,
gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà olórin tàkasùfèé ni èèyàn Two-Face Innocent Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Tú-Bàbá àtòun àti ìyàwó ọ̀sìnkí tuntun tó ṣẹ̀gbé èèyàn Natasha Ozawaru àwọn méjèèjì mà ló làbí pé gbọ́nmi sí omi òtó ó ti wáyé láàrin wọn báyìí gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tó jáde lórí ìkànnì ayélujára Instagram. Ọ̀kan nínú àwọn oníròyìn ayélujára èyí tí wọ́n ń pè ní Tósìn Sífádàm tó fi léde lórí ìkànnì Instagram rẹ̀ lówùúrọ̀ òní ṣe lálàyé wípé ọwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè United Kingdom èyún London ló ti tẹ Two-Face báyìí tí wọ́n ti mú sọ́dọ̀ látàrí gbólóhùn asọ̀ fàkájà kékeré kan èyí tó wáyé o láàrin Two-Face àti ìyàwó rẹ̀ Natasha Ozawaru nílùú London lówùúrọ̀ òní. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé Two-Face èyí tó lọ sí ìlú London láti lọ rèé kọ orin fún àwọn olólùfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti là á kalẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ń balẹ̀ sí pápákọ̀ òfurufú nílùú London ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ra wọn, èyí tó mú ọlọ́pàá ìlú London láti fi ọwọ́ òfin gbé Two-Face báyìí. Èyí gẹ́gẹ́ bí oníròyìn náà ti sọ, Tósìn Sífádàm ṣe lálàyé wípé lọ́wọ́ yìí Two-Face Idibia ló ti wà ní akóló ọlọ́pàá nílùú London níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ohun tó fà á ìjà kékeré tó ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Natasha Ozawaru. Níbi tí wọ́n ti lọ, wọ́n ní bí wọ́n ti ń balẹ̀ sílùú London èyí tí wọ́n ń gbìyànjú láti gbé ọkọ̀ akérò kékeré tí ó gbé wọn lọ sí ilé ìtura. Wọ́n ní ibẹ̀ ní èṣù ló ti fún Two-Face ní pọpọ́ọ̀fù àti ohun tútù mu, èyí tó bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ Natasha kó tó di wípé wọ́n pe àwọn ọlọ́pàá tí wọ́n sì ti gbé Two-Face báyìí lọ sí àgọ́ wọn nílùú London. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà ní ìtẹ́mà láǹfààní láti gbọ́ tún rèé ní iléeṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.